each and every one in this environment. Ajuba fún ẹ̀yin orí adé, ẹ̀yin ọ̀run lẹ́kẹ̀. Ẹ jẹ́ máa fi bàbá mi SS Ọ̀tọ̀lórìn tí wọ́n jẹ́ ààrẹ àgọ́ tilẹ̀ Ògbómọ̀ṣọ́ kí máa fi takókò gbogbo joyè láàfin kábíyèsí His Imperial Majesty Oba Ghandi Afolabi Olaoye Orumogege III Ebambe kábíyèsí o. The Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land. Lórúkọ kábíyèsí wa ni mò ń pe ẹ̀yin ìjòyè láàfin wípé ọwọ́ iwájú tó jókòó ń gbé òun náà ni ẹ máa bọ̀ wá o. Ẹ̀yin olóyè láàfin kábíyèsí ọba wa Aláyélúwà Afolabi Ghandi Olaoye Orumogege kẹta ẹ máa bọ̀ wá síwájú bàbá mi. Religious bodies here is seated. We welcome you all on behalf of the presidents, first group, talking about Sir Barrister Olusegun Adekunle. We welcome you all. The Balogun Muslimi of Ògbómọ̀ṣọ́ land. We're talking about Alhaji Bello Abdulrazak. You're welcome here. Akinyika Wasanewa. Alhaji Abdulgani Abdulsalam, the Mufassir of Ògbómọ̀ṣọ́ land. God bless you, sir. Jabumolu Tila Ògbómọ̀ṣọ́. Babawa, retired AIG, Shehu Babalola. Thank you, sir. God bless you. Of course, anywhere you see him, you see our father Abdul Rashid Ayla Regare, and of course my own father Ganga Shankar. Daddy, you're welcome, sir. God bless you. All media houses here represented. We're saying you guys are welcome. And this afternoon, of course, let me give a shout out to Council of Arts and Culture. Just like I said earlier on, we also have our Tili, the Kajola, Sekere and Dodon, with us also. Kábíyèsí, Jagun of Ògbómọ̀ṣọ́ land, High Chief Salawu Ajadi, Eka Abosariwa Kábíyèsí, Alaba of Aba, Kábíyèsí, High Chief John Ayọ̀pọ̀jù, Ààrẹ Alásà, Bàbá wa Jẹ́káyé Fákejì, High Chief Joseph, the only Kose of Ikose, High Chief James Ilufuye Alagbe Kábíyèsí Káàbọ̀ of Pakioton, High Chief Oyetunji Ojo, you're welcome here. Also the Iyalode of Ògbómọ̀ṣọ́ land, High Chief Rebecca. By the power conferred on me from the President, Ògbómọ̀ṣọ́ First Group, Prince Tope Adebayo is now a brand ambassador for all First Group, announced by the President, Sir Barrister Segun Adekunle OON KJW. Congratulations, Chef. I do hope, please come and take a snap with the Chef, with the President. I do hope necessary documents will be signed in due course. The project manager, please, your attention is also needed. You should also take a shot right here, talking about Tunji Alabi. He is the one that managed the project from all departments for the 200 hours cooking marathon and the Guinness World Records. Congratulations, Chef Tope. Go and take a snap with Otuba. I must also recognize Honorable Dokun Odebumi for the show of love during the cookathon. Honorable Dokun Odebumi wọ́n ṣe bẹbẹ lásìkò àti ètò yìí lọ lọ́wọ́. Microphone, please. Okay. Ní gbogbo ògbà
láàmú akọrin kí Honorable Dokun Ṣẹ́gun Bonvic fún ohun tí wọ́n ṣe nínú ìlú Ògbómọ̀ṣọ́. Right about now, I'll be stepping aside for my mentor to also recognize the dignitaries here seated. My name is Benjamin Eze Oji. I will go and pray together. Ara Ilu Oba Ghandi Afolabi Olaoye. Adúpẹ́ lọ́wọ́ yín torí pé a pè é síbí ẹ sì jẹ́ wa. Yorùbá ní àfọkànsí ló lè jíjà, ọ̀sẹ́ni tí oorun èkùn. Peter wà lónìí torí pé àfọkànsí ni. While the main tournament is slated for Saturday, 16th December 2023, Orumogege III. That will be on Tuesday, December 19th, 2023. While on Wednesday, the 7th day, will be the departure. Let me use this video to inform that dignitaries Oba Ghandi Afolabi Olaoye Orumogege III, the Shawun of Ogbomoso land. Obviously, you're most welcome. Congratulations, sir. So, Liberty. Ẹjọ́ ẹ dákun nígbà tí a ti jùmọ̀jọ kí kábíyèsí ẹjọ́ ká má ṣe rí ẹnikẹ́ni kó kọjá wá sí ọwọ́ iwájú ìmọ̀ ẹ jọ̀wọ́ ẹ ṣé púpọ̀. Ní báyìí a ó bẹ̀rẹ̀ ètò láì dé ìdàpẹ́nu nígbà tí a ó láǹfààní láti bẹ̀rẹ̀ pẹ̀lú orin àkọ́mọ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà, the national anthem. Lẹ́yìn náà òun náà ni a tún kọ tìlú Ògbómọ̀ṣọ́ kí gbogbo ètò ó ti wá gbìyànjá lẹ́yìn òṣùpá. Ẹ dákun lẹ́yìn àwọn orí adé wa ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí á dìde lórí ìdúró láti kọ orin àkọ́mọ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà.
Ọlọ́run kí ó bùkún fún Ògbómọ̀ṣọ́. Ẹ̀ka fún wa ní àtẹ́wọ́ bí a ti ṣe ń tẹ̀síwájú lórí. Gbogbo ẹjẹ́ kí á dìbò fún Ọlọ́run. Àwọn tó ń bá wọn lọ ṣe tó ń bá sí ìlú àwọn ọmọ rẹ̀. Aki Ọlọ́run. Allah akbar. Aki Ànábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Ọlọ́run ọba tó sin ọjọ́ òní ní fún wa. Àwọn dúpẹ́ fún Ọlọ́run ọba náà. Alhamdulillah. Bàbá wa Ọba wa Ghandi Afolabi Orumogege. Kábíyèsí o. Olaoye sọ̀rọ̀ ti lè gbọ́mọ̀ sọ̀rọ̀. Kábíyèsí o. Aki abayé dúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Ọlọ́run tó sin ọjọ́ òní ní fún yín. Tó sì ṣe ní déédéé èròǹgbà tí Ọlọ́run fẹ́ fún yín. Allah akbar. Àbùbá yín dúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Àwa fi ti bàbá wa yìí, bàbá wa essence ọ̀pọ̀ lórí Kára olè o. akínyìn o, ẹkú oríire, ẹkú àṣeyọrí. Ọlọ́run tí òfin òní pẹ́bìtì yìí, bàbá yín dúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Bàbá wa jágun, bàbá wa bẹ̀sẹ̀, akí bàbá wa padà sí orí ìjókòó wọn. Ìyàwó Ìyálóde, bàbá wa Ìpọ́lábà àti gbogbo àwọn olóyè yòókù náà. Akínyìn ẹkú àṣeyọrí, ẹkú ayẹyẹ òní tí Ọlọ́run ọba òfin òní ìdójútì. Alhamdulillah. Àwa bẹ̀rẹ̀ báyìí pẹ̀lú bísímìláì. Gbogbo ètò tí a máa tò látòní títí tí ó fi di ọdún 19 Ọlọ́run máa bẹ̀ ọ́ láti kí aburú ọ̀sẹ̀ lẹ́sẹ̀ nípa. Àmín ya Allah. Ọlọ́run mẹ́ta fi ń ṣẹlẹ̀ ní. Àmín. Ẹ bẹ̀rẹ̀ báyìí bàbá àtàná wọ́n lò jìnnà wọ́n lò pẹ́ wọ́n lò dáadáa wọ́n bẹ̀ lò dáadáa. Àmín ya Ọlọ́run Allah. tẹ́tẹ́ yóò kù lórí òye náà jù lọ. Bàbá ṣe nǹkan mèremère sílùú Ògbómọ̀ṣọ́ ipa wọn lèyìn náà wá tọ̀ yìí Ọlọ́run ṣàjẹ́ sí pẹ́. Àmín ya Allah. Gbogbo àwọn tí wọ́n retí tó yẹ kí n dákọ̀ wọn, wọ́n dákọ̀ yín. Bàbá wa Jagunmọ́lú ti lè Ògbómọ̀ṣọ́, Babalọ́lá AID. Mo fi yín kí gbogbo àwọn ọ̀tọ̀kùn tó wá ìjòkó tí àǹfààní ọ̀gbà mi láyè láti máa dákọ̀ wọn. Mo fi bàbá wa Ọdẹ́kùn Pọ́ńfìk, mo fi wọ́n kí gbogbo ọ̀tọ̀kùn olóṣèlú tó wá ìjòkó tí àsìkò ọ̀gbà mi láyè láti máa dákọ̀ wọn. Gbogbo bí mo ṣe kí yín mọ̀ yìí, ẹ tó jù bẹ́ẹ̀ lọ àsìkò yẹn. Ọlọ́mọsàwá kí jù bẹ́ẹ̀ lọ. Mo wá kí gbogbo ìdílé lọ́balọ́ba lápapọ̀ pé ẹ kú oríire. Bẹ̀rẹ̀ látọ̀rí bàbá wa Mọ́gàjì Láoyè, bàbá wa Burúmọ̀kú, bàbá wa Gbágun, bàbá wa Mọ́gàjì Ọdún Arò, bàbá wa Mọ́gàjì Bọ́láńtà Akin ẹ kú oríire, ẹ kú àṣeyọrí òní. Gbogbo ìyókù náà Ọlọ́run ní wọ́n ṣe lẹ́yìn ìlú. Mo kí gbogbo àwọn ọmọ ọba náà, mo wá kí gbogbo àwọn bàbá tí wọ́n wá ń dòkú lápapọ̀. Bẹ́ẹ̀ni gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ lápapọ̀ mo kí yín, ọdún tàṣí dáadáa fún wa. Allahumma salli ala sayyidina Muhammad wa ala ali sayyidina Muhammad kama sallaita ala sayyidina Ibrahim wa ala ali sayyidina Ibrahim fil alamin innaka Hamidum Majid. Subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Àṣẹ ìwé bá mi fún ọ ní àtẹ́wọ́. Àtẹ́wọ́ sọ́lọ́ wọn lè kàrí erigbó. Adénú ọkọ̀ àfihàn, adénú ọkọ̀ àfihàn, ogun dada, gbogbo nìfọ́, adénú ọkọ̀ àfihàn. Kábíyèsí kájẹ́ pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀. Kí àṣẹ ó pẹ́ lẹ́nu, ìrùkẹ̀rẹ̀ ó dọ̀wọ́ ẹ̀yìn lágbára lọ́wọ́ lọ́rùn. Mo mọ̀ pé inú ọ̀pọ̀lọpọ̀ ló dùn nílùú Ògbómọ̀ṣọ́
And that's why everybody rally around our candidacy to contribute their own quota to the development of this community. Mo fi eléyìí kí gbogbo ẹ̀yin ìjòyè, ẹ̀yin tí ẹbí ìlú yìí mú nígbà tí bàbá ò tí gorí àgbèrè. Mo gbàdúrà mo kí yín pé ẹ̀kú iṣẹ́. Ọlọ́run náà rẹ̀ yóò máa tì í lẹ́yìn. Gbogbo ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ ní tilé gbogbo. Mo fi àkókò yìí kí OFOS for the high debt they brought up to support our candidacy in empowering our teeming youth. There are a lot of people who are looking for people to support them. A lot of people only want to pass through trainings to get paid. They are looking for people that will support them to learn the equipment needed to start doing something. But today, on behalf of our candidacy, the OFAS group came out with a very, very laudable project to support our people and youth in establishing them with something to take care of their future. Gbogbo àwa ọ̀dọ́ tí a wà bíbá ilé ìlú, pàápàá jùlọ àwa tá a máa jẹ́ beneficiary, mo rọ̀ yín. Ohun tí wọ́n ń gbé ilé ìkàlẹ̀ fún yín sí ẹ jẹ́ kí a achieve rẹ̀. Experience wa ni pé many people when they get this type of opportunity, they will just go beside there and get the token money and give it out. Please make use of this for your future. Many are looking for this, but they have no opportunity to get it. OFOS, on behalf of KDC, on behalf of the Ogbomoso community, on behalf of everybody, children, everybody, the Muslim community, the Christian community, we say thank you to you. And the Bible is there, Ọlọ́run ló máa tẹ̀lé síwájú. Àpòyìn òní ṣòfò anybody tó bá kọ́ bá kò tó ní kápá. Ohun tí Ọlọ́run kọ́ wa lẹ́yìn láti mọ̀ sí nìyẹn. Ní ìlọ́po Ọlọ́run máa dá padà fún yín. Thank you very much and God bless you. Ọlọ́run fún wọn ní àtọwọ́. Ọlọ́run ẹ bá fún ọ̀tẹ́wọ́ máa bẹ̀ Ògbómọ̀ṣọ́ ní àtẹ́wọ́ tó gbóná dáadáa. Bákan náà láti ìwọ̀n wa. Ẹ jọ̀ọ́ ẹ fún wa ní àyè o. Praise God. Praise God. Kéde rẹ̀ fún gbogbo ẹ̀dá. Ẹ̀gàn ní erí tóbi. Àdànà púpọ̀ lójúlá. Ìlú náà lọ́la gbangba ni. Àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ wọ́n fẹ́ ìlú wọn. Nítorí náà ni gbogbo èyí tá à ń ṣe lónìí. Akí kábíyèsí. A ti ń retí yín ti pẹ́. Àkókò tẹ wá dé ní àkókò dáadáa ni. Yóò sì máa dára fún yín ni. Yóò máa dára fún ìlú Ògbómọ̀ṣọ́ ni. Gbogbo àwọn tí wọ́n rọ̀gbà yín ká kò ní bàjẹ́ fún wọn. A kí Ògbómọ̀ṣọ́ OFOS group. Kì í ṣe àkọ́kọ́ wọn ni o. Nígbà tí wọ́n ṣe iṣẹ́ ìyẹ̀wò ojú fún gbogbo àwọn ènìyàn, èmi náà lọ glasses mẹ́ta mọ̀ gbà. Èkó ọlọ́run mi ni mò ń wọ̀ lójoojúmọ́. Nítorí náà, a kí yín o, yóò máa dára sí fún yín ni. Ẹ ṣe bí àwọn kan tí wọ́n ń ṣe bámúbámú la yó. Àwọn ọ̀mọ̀ pé bí ọmọ ẹnì kọ̀ọ̀kan, ebi sì ń pa ọ̀gọ̀rọ̀ ènìyàn ní Nàìjíríà. Yóò dára fún yín o. Gbogbo ẹ rántí àwọn tó kù díẹ̀ láàbò fún ní àwùjọ. Yóò dára fún yín. Kúkúrú kò ní ṣubúrú yín o. Arúgbárù kò ní dọ́dọ̀ yín. Kábíyèsí ìgbà tẹ dé Ògbómọ̀ṣọ́ yìí. Ìgbà àwọn ọmọ rojú, ọ̀nà àwọn ọmọ là, yóò máa dá. Ṣé ẹ̀ẹ́dàgbà ẹ̀pẹ̀ fún wa? Ṣé ṣe lébi máa rìn? Yorùbá ní ẹni tọmọ ní akíwùmí ẹ̀bẹ̀ níbẹ̀. Wọ́n lẹ́ni sọmọ lákì ẹ̀mí polongo ẹnu lásán ni.
Akílẹ̀wù wọn tó mẹ́mí wà kí. Ọba wa Afolabi Olaoye. Wọ́n dúye bàbá wọn sì róye náà jẹ. Ògbómọ̀ṣọ́ pa wọ́n pọ̀. Wọ́n gbé oyè ní àlọ́wọ́. Oyè náà yóò tura o. Ọba pẹ́ bí ewé apẹ́. Ẹ dára lẹ́wà bí Ọ̀ṣun. Ajímọ́kò ń gbé bí ewé rírin. Àwọn mẹ́tẹ̀ẹ̀tọ́ pa wọ́n bọ̀. Wọ́n bá gbé ẹrù àgbà lórí. Nígbà wo ní àrùn ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún péré, a pè àwọn Kwara State Council of Arts. Láti wá síbi ìṣẹ́jú Kwara State Council of Arts. mẹ́ẹ̀ẹ́dógún.
Ẹwà
kan ò sí nínú